ní ọgbọ́n tó wà ní ọkàn yín tó lè assuage at this moment. And because it is your government, ẹ̀bẹ̀ tí mo fẹ́ wá bẹ̀ yín lénìí ni pé ẹ̀yin lẹ fìjọba yìí síbẹ̀ and we are responsible to you. Ẹ̀bẹ̀ tí mo wá bẹ̀ lénìí ni pé we will, by God's grace and the cooperation, we will bring back our children. And the teachers. Sherry, I've spoken to people tí wọ́n wá protest ní Ìbàdàn. Are the people tó wà nínú igbó tí wọ́n hold àwọn ọmọ tí ó yẹ kí wọ́n hold in the first instance? Will they listen to our protest? Are they reasonable to the extent that they can act based on that? We know the language tí wọ́n understand, and we are responsible to you because ẹ̀yin lẹ fìjọba yìí síbẹ̀. Ẹ ní sàṣetì lórí ọ̀rọ̀ yìí, kò sí ní sú yín, kò ní rẹ̀ yín. Gbogbo àwọn èèyàn wa tó wà ní àkàtà àwọn èèyàn wọ̀nyí, ẹ dákun, à ń bẹ̀ yín, má jẹ́ kó rẹ̀ yín sà. Àtọmọdé àtàgbà wọn, ìyàwó mi ni wọ́n ń lò láti fi ṣe fídíò tí wọ́n ń pín káàkiri. It's very disheartening and depressing. Mi ò ní sọ jù báyìí lọ sà, mo mọ̀ pé ẹ lè ṣe ẹ kájú ẹ sì jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe ń gómìnà. Wípé èmi nìkan tẹ́ rí ọmọ mi mẹ́rin àti ìyàwó ọmọ mi tọ́pọ̀ ọmọ tọ́jẹ́ títà fún sùkúù nọ́sírì níbẹ̀ báwọn. Ẹlẹ́kọ̀ọ́ ẹgbà wa ẹ̀ràn wá lọ́wọ́. Ọlọ́run ní tún yín sínú òun ayé. Ọmọ mi mẹ́rin àti ìyàwó ọmọ mi. Ìyàwó ọmọ mi lọ́pọ̀ ọmọ lẹ́yìn ní sọ̀rọ̀ tẹ̀ ń wò ó. Ẹ dákun nù ó ni mo wà báyìí, ẹ dákun ẹ daṣọ bò mí, ẹ dákun ẹ ṣàánú wa. Gbogbo àwọn ọmọ yẹn dákun bá wa tú wọn lẹ̀. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ọmọ pẹ̀lú ṣé iná ìrẹ̀lẹ̀ bá wa ti sẹ́yìn. Lórúkọ Jésù ò ní ṣàṣetì o. Màmá ẹ má sunkún, ó yẹ sọ̀rọ̀ báwọn, ẹ sọ̀rọ̀ báwọn. Ẹ ṣé. Ó pọ̀, action pọ̀. At this community secondary school now. Ṣé o lè lè? Àti ìdáwó.